Ojútólé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ o Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá Ojútólé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń Ojútólé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù Ojútólé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n Ojútólé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. láìpẹ́ yìí ni ìjọ Ọbalẹfun parapọ̀ ìyẹn ìjọ olórìṣà parapọ̀ lágbàáyé fi gbajúgbajà ayàwòrán tó tún jẹ́ olùdíje ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ Èkó ìyẹn ayàwòrán Gbadebo Rhodes-Vivor joyè Ọbalẹfun àgbáyé ìyẹn Peace Ambassador ní gbọ̀ngàn Ayobot tó wà nílùú Badagry ní ìpínlẹ̀ Èkó ni ayẹyẹ náà ti wáyé níbi tí àwọn èèyàn pàtàkì àwọn ọ̀tọ̀kùlú àwọn ojúlówó ọmọ kóòtù òjíire àwọn olórìṣà tí wọ́n péjọ láti fi oyè ńlá ọ̀hún dá Gbadebo Rhodes lọ́lá. Ohun tá a gbọ́ ni pé wọn kì í dédé fìyàn joyè Ọbalẹfun ẹni tí yóò bá joyè Ọbalẹfun ó gbọ́dọ̀ jẹ́ ojúlówó ọmọ kóòtù òjíire ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń fi gbogbo ìgbà àti àsìkò rẹ̀ wá ìlọsíwájú ilẹ̀ Odùduwà. Ohun táwọn ìjọ olórìṣà parapọ̀ lágbàáyé rí rèé tí wọ́n sọ wípé kò sẹ́ni méjì tó yọ̀ ń tọ́ sí tó ju Gbadebo Rhodes-Vivor ọmọ ìpínlẹ̀ Èkó àtàtà tí gbàáyé ń pè ní ojúlówó ọmọ Èkó tàbí ọmọ Èkó àtàtà. Wọ́n ní oyè òun kì í ṣe irú wá ògìrì wá ẹni tí ò bá jẹ Ọbalẹfun gbọ́dọ̀ jẹ́ ojúlówó ọmọ Oòduà. Wọ́n ní ìdí rèé táwọn ṣe fi Gbadebo jẹ́ nítorí pé ọkùnrin náà ó fẹ́ràn ìṣẹ̀ṣe ó fẹ́ràn àṣà Yorùbá bẹ́ẹ̀ ló ń fẹ́ ìlọsíwájú ìpínlẹ̀ Èkó. Wọ́n ní nǹkan táwọn rò rèé táwọn sọ wípé Gbadebo gangan ọ̀nà ìyàntọ́ sí. Wọ́n lọ́kùnrin náà ó fẹ́ràn àwọn ọba aláyé bẹ́ẹ̀ dọ́dọ̀ Ọọ̀ni Gbadebo ó nípa ń bẹ̀ sì délùú Èkó náà Gbadebo ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n ń sọ. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.